nínú 25 million naira tá bá yọ 577,000 kúrò níbẹ̀ èló ló máa kù. Iye tó kù yẹn ńlówó wa tá a fẹ́ mọ ibi tó yẹn tó gúnlẹ̀ sí. A ti rí 577,000 ìyẹn ti fojú hàn. Olódùmarè ọba ọ̀run, ìbà rẹ, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Lórí ọ̀rọ̀ Ìjẹ̀bú Òde, mo sọ̀rọ̀ 25 million naira. A rí àwọn amukun mẹ́kọ̀ọ́ kan tí wọ́n ń sọ pé irọ́ ni, Ìjẹ̀bú Òde ò gbowó. Kí ló fún ìwọ ní ẹ̀rí pé Ìjẹ̀bú Òde ò gbowó tó fi ń sọ pé irọ́ ni? Kí ló fún èmi ní ìdánilójú pé wọ́n gbawó nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi wá gba owó ọ̀hún? Ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ nìyẹn. Ká fi ṣẹ̀ṣẹ̀ ká fi gba owó, ká mọ̀ ibi tó yẹn tó gúnlẹ̀ sí. Ká fi ṣẹ̀ṣẹ̀ ká fi sọlá, ká mọ̀ ibi tí Ọlọ́run tó gúnlẹ̀ sí. Ká fi ọ̀nà ìṣẹ̀ṣẹ̀ ká fi soríire, kó wá tún di ní ẹ̀yìnwá ọ̀la ká máa fẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́, ká máa fi sọ̀rọ̀ kọ̀bákùngbé sí ìṣẹ̀ṣẹ̀. Nígbà tí mo ṣe fídíò léyìí tó lọ lórí ọ̀rọ̀ 25 million naira, ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ là ń sọ. Ìwọ tó bá mọ̀ nípa àṣẹ̀ṣe, tó bá nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe, tó jólólùfẹ́ ìṣẹ̀ṣe, ẹni kò gbẹ́nu sọ̀rọ̀ wa. Bí ọ̀bá kan ọ́, dákẹ́, jókòó ara rẹ̀ jẹ́jẹ́, má fi mọ̀lẹ́bí tara yín ṣe. Àwọn ẹni tọ́rọ̀ bá kan, àwọn ni wọ́n jáde ni wọ́n sọ pé ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́. Bí súnṣekú, bí ìrìn àjò náà ṣe tún jẹ́, ẹni mo tún fẹ́ ṣe lálàyé fún yín, torí títọ́ bá gbọ́ àlọ ó yẹ kó gbọ́ àbọ̀ rẹ̀. Babaláwo ni, oníṣẹ̀ṣe ni, a kì í ṣe lébi. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, babaláwo ra transformer fún ìlú pé kí wọ́n máa fi tanná. Tó bá rú ọ lójú, tó bá sọ fún mi pé rọ́ ni, kí n lọ rè gbé wá, kí n gbé jáde. Babaláwo ó ra transformer fún ìlú pé kí wọ́n máa fi tanná. Àfáà tó bá ṣerú ẹ̀rí kan náà jáde, ẹ̀yin ọgbà ni. Èmi kan rò àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe t'Olódùmarè tó ṣẹ́gi ọlà fún. A lówó lọ́wọ́ ṣùgbọ́n àmọ́ ná. A ní ọlá ṣùgbọ́n àmọ́ lò. A ní oríire ṣùgbọ́n àníwà àrekún. Ifá sì ní ọ̀rọ̀ lábẹ̀gẹ́, abẹ́ ọ̀rọ̀ tán ọ̀rọ̀ ń soje. Adífáfẹ́ni torí rẹ̀ dá tí ò níwàre. Èèyàn torí ẹ̀ dá bí ọba ti níwàre, ìwàre tí ò níhun ìní ò fi borí ire jẹ́. Bá a bá lówó lọ́wọ́, kì í ṣe ọdún tá a máa ṣe lásán, káyọ̀ jẹran, ká fi lé pọn ọtí, ká fọ̀nà ká fi roka. Kò ní púpọ̀ oore tí mú bá ìtẹ̀síwájú ìṣẹ̀ṣe. Gbogbo ń tó bá lè máa jẹ́ àǹfààní fún ìlú, àǹfààní fún àdúgbò, àǹfààní fún ọ gangan, àǹfààní fún ẹbí rẹ, tí ó wà tó jẹ́ àǹfààní fún ìran tí tó ń bọ̀ lẹ́yìn, ìyẹn ló ṣe pàtàkì. Bá a bá pa ogún ẹran ti tán náà ní ọgbẹ̀yìn gbogbo ẹ̀. Gbogbo ń tó bá wulẹ̀ kéèyàn ó ṣe, tó bá lọ ń sọdún, ẹran ti tán ni o. Ẹ jẹ́ ká tún wọ́nà ìrìn àjò míì tá a ṣe, ẹ jẹ́ ká ronú ẹ̀. Ìrònú tá a fi ṣiṣẹ́, tá a fi lówó, tá a fi lówó lọ́wọ́, kò yẹ kó jẹ́ pọ́nà àti náwó yẹn ìní ó wá di ìṣòro, tí ó wá di pé a máa náwó yẹn lọ́nà tí ó gbà nítumọ̀. A ní ká má sọdún o, ká sọdún bó ti tọ́ àti bó ti. Èèyàn lè sọdún tí ó mú oore bá lù, èèyàn sì lè sọdún tí ó mú ibi bá ìlú bákan náà. Mo kí àwọn àgbààgbà tó máa tò nílùú Ìjẹ̀bú Òde. Nígbà tá a ṣe fídíò eléyìí tó ré kọjá lọ, ọ̀rọ̀ fídíò tá a ṣe ó ṣèso oore. Ìpàdé wáyé, ìjókòó wáyé níbi tí àwọn ò ti gbọdọ̀ parọ́ fáwọn ẹgbẹ́ wọn, níbi tẹ́nìkan kan ò ti gbọdọ̀ jára wọn níyàn. Lágbájá, ọ̀rọ̀ 25 million naira báwo ló ṣe jẹ́? Mo kí bàbá mi baálẹ̀ ìmọ̀sán òtú àwọn alágẹmọ, mo kí yín púpọ̀. Ìdí tí mo fi kí yín púpọ̀ ni pé ayé rákìtìyàn yín, ayé rí gbìyànjú yín, ẹ kú ọmọ akin ṣe. Ẹ̀yin nìkan kọ́ ni kíkí tọ́ sí o.
gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń bẹ lórí àpèrè lórí pé kó má bàjẹ́, gbogbo wọn pátá ni mo fìyà ayé kí. Lórí ọ̀rọ̀ 25 million naira wọ́n ṣe gudugudu méjì àti yàyà tó ju 6 lọ, wọ́n ṣe lórí ẹ̀. Màá sọ̀rọ̀ níwọ̀nba lórí olúwo Bọ́láńlé tó jẹ́ olúwo nílùú Ìjẹ̀bú Òde. Ẹni bínú pé ń gbé yín síta díẹ̀. Olúwo Bọ́láńlé, bàbá ní kẹ́ sígbà tẹ́ fi joyè ń lé lọ́dún 2 lọ. Ẹ joyè ṣùgbọ́n ẹ máa tò dáadáa. Ẹsẹ̀ òsì sí níbi kẹ́nìyàn máa tò ṣùgbọ́n ènìyàn máa ń béèrè. Ẹni tó mọ̀ yìí ọmọ yìí alágbẹ̀dẹ kò lè rọ ẹlọ́lẹ̀kẹ̀, kò lè rọ. Ẹnìkan ni ó ṣèyùn, ẹnìkan ni ọ̀rọ̀ rin. Ọgbọ́n èsè tẹ́nìkan máa dágbọ́n. Nígbàtí ọba Àwùjalẹ̀ kú, ikọ̀ wá láti wá bá wọn pé ọba ti kú, orò tẹ́ fẹ́ ṣe báwo la ṣe ṣe. Wọ́n ní láti ṣe torí pé nígbàtí ọba Àwùjalẹ̀ ń bẹ láyé àwọn náà jẹ́ o, wọ́n mọ iye tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn. Béèyàn bá fẹ́ joyè, ó fẹ́ jọba àletò ní, ó fẹ́ jọba ní, owó tí bàbá ń gbà ọ̀rọ̀ orí afẹ́fẹ́ kọ́ wọ́n ti jẹyùn. So tí wọ́n bá ní wọ́n fẹ́ sọ̀rọ̀, ó yẹ wọ́n sọ̀rọ̀. Wọ́n ń sọ̀rọ̀ ojú ayé, wọ́n tó sọ̀rọ̀ lẹ́yìn wọn pé wọn ò sí mọ́. Wọ́n sì mú ikọ̀, wọ́n gbé ikọ̀ dìde, ó yẹ lọ bá wọn. Wọ́n dọ̀dọ̀ wọn. Ẹni tó jẹ́ olúwo tó bá wọn sọ̀rọ̀ ní olúwo Bọ́láńlé tí mo ní wọn ò ṣe dáadáa lẹ́ẹ̀kan o, wọn ò ṣe dáadáa. Tí wọ́n bá léyìn ò ṣe dáadáa níbi àṣìṣe, òyìnbó máa kẹ́kọ̀ọ́ láti ibẹ̀ ni kó lè bá túbọ̀ tó ṣe dáadáa. Ẹni tí ò ṣe dáadáa lénìí ó lè ṣe dáadáa púpọ̀ lọ́la o. Èyí tí wọ́n ṣe lọ́wọ́ ńlá sọ pé wọ́n ò ṣe dáadáa o. Tó bá dọ̀la tí wọ́n bá tún ṣe dáadáa á yìn wọ́n. Nǹkan méjì ló mú yín tẹ̀ fi máa ṣe dáadáa ń sọ̀yàn tó bá yá. Ẹ jẹ́ àyànjú ìta àdáwọlé. Wọ́n wá gbé ìwá wọn ní kí wọ́n kọ nǹkan rò. Wọ́n kọ jágbá, wọ́n kọ jogbo. Bèbí owó yẹn ni wọ́n ṣírò sí 577,000. Wọ́n ní owó nǹkan táwọn rà nù. Ẹ sì jẹ́ kí n sọ kíní kan fún wa o lórí ọ̀rọ̀ owó yìí. In tí ń jẹ́ orò, ènìyàn kì í dá ṣe. Gbogbo tí ń jẹ́ ilédì lákìlẹ̀ Ìjẹ̀bú, gbogbo pátá lọ̀rọ̀ kàn. Bí wọ́n bá wá ń bi olúwo Bọ́láńlé léèrè pé kí lohun ẹ̀ka orò tí wọ́n nílò tí wọ́n ṣe tí gbogbo nǹkan fi tùbà tí ó fi tùṣẹ́, tí wọ́n bá wá gba 577,000 naira, sótó àwọn ó jẹun, sótó àwọn ó mu, sótó àwọn fúnra lára wọn gbàlejò, àbí wọ́n náwó àpò ara wọn. Ọ̀rọ̀ ìlú ni ìkọ̀kọ̀lá tí tòlú gbangbala àti mọ̀ pé kíní ìdá. Wọ́n sì wò sí 577,000, wọ́n sì fún wọn. Wọ́n sì gbé ìwé sílẹ̀, wọ́n ní wọ́n tọwọ́ bọ̀wé, wọ́n sàyìn pa àwọn ti gbowó. Owó tí wọ́n gbà yìí nínú múṣemúṣe wọn tí ọ̀dà múṣemúṣe nílùú Ìjẹ̀bú Òde pé wọ́n tiẹ̀ wá ń lọ sí lédì gangan nílùú Ìjẹ̀bú Òde, ó ti lé lọ́dún 12 wọ́n sì ń gbáyé. Ẹ mọ Ọlọ́run, ẹ sì ń gbáyé nínú ẹ̀ náà. Ẹ sì lẹ́ ẹ̀ ń ṣe máa relé ọkọ o, ẹ sì lẹ́ ń fi aya, ẹ sì lẹ́ ń bí ọmọ, ẹ sì lẹ́yìn kú ẹ̀ ń ṣèkú. Ajẹ́pẹ́ yìí gangan pẹ̀lú àwọn tí ń pe àáfàá pé ọyá ẹ wá ṣètò. Èèyàn lè jẹ́ ọba gbogbo ògbóni àgbáyé kí ṣẹ̀sí ọmọ yẹ o. Èèyàn lè jẹ́ apẹ̀nà gbogbo àgbáyé kí ṣẹ̀sí ọmọ yẹ. Ẹlẹ́kùn mẹ́fà àgbáyé, gbogbo nǹkan àgbáyé èèyàn lè jẹ́ kí ṣẹ̀sí ọmọ yẹ. Pàápàá jùlọ tẹ́ bá ti rí wọn, tẹ́ bá rí eyín Mẹ́kà lẹ́nu wọn. Ọ̀rúnmìlà kò fi eyín Mẹ́kà sẹ́nu, ìyá yìí ò lu eyín Mẹ́kà. Wọn ò lu eyín Mẹ́kà, wọn ò fẹ́ yín sọ́lá. Aláàjì kinní kan olórí kinní kan àgbáyé, ẹ̀ ń tanra yín ni sà. Yèyé kinní kan, aláàjà kinní kan olórí kinní kan àgbáyé, ẹ̀ ń tanra yín ni mà. Ìtẹ̀ ń ṣe yín ọ̀lẹ́yìn lẹ́yìn wọ̀ ọ̀la, kọ̀ lábọ̀. Wọ́n kọ́ wọn bọ̀wé. Ìgbà yẹn ni tí wọ́n lérò pé ilédì yìí, àwọn ti débẹ̀ tipẹ́, àkókò tó táwọn lọ rè gbé dìde. Ilédì yìí
tá à ń sọ tá a náà ti débẹ̀ ó súnmọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti ní àjọ níbẹ̀ sẹ́yìn náà lẹ́sìn ẹ̀ ń sojú wa náà nu ẹ̀ ń sojú ayé náà nu wọ́n lẹ̀ bára lé ṣe dáadáa ẹ̀tọ́ bára òde ṣe dáadáa ìgbà alára kò rí báwọn o ìgbà atajèrò kò rí báwọn nígbà wárangún kò rí báyẹn o tó bá dayé ẹ̀yìn ní ìsìn Olúwo Bọ́láńlé tó bá rí bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó ẹ wá ṣe gbére fẹ́ lọ tún lídìí ṣe nígbà tí wọ́n débẹ̀ igi ti ga wọ́n ṣe lọ rè ké sí àwọn gégi rẹ́gìrẹ́ ọ̀yà ọba ní gégi ẹgẹ́ owó tí wọ́n ná nínú ìrìn àjò yẹn gangan láti tó ibi tí wọ́n ti máa pèsè wọ́n ti fẹ́ ná bí 300,000 nínú 477,000 wọ́n ti fẹ́ ná 300,000 láti fi tún léṣe Ọlọ́run kẹ́yìn ẹ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ̀yin méjì mẹ́ta ẹ tó parí lédi yẹn bó ti ẹ̀jẹ̀ pọ́rọ̀ mi ó kún lẹ́yìn ẹ tó parí lédi yẹn láti máa pé bẹ̀ kò síbi tẹ́ ti ń bára yín sọ̀rọ̀ Ọlọ́run kò síbi tẹ́ ti ń jọ ń pé bó lẹ́sẹ̀ á mọ̀ pọ̀ mú ìyá dùn sọ́mù ìyá ò ti wá kan báyìí ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ fojú aláìdáwó ọba Àwùjalẹ̀ lórí pé wọ́n ní tọ́jú gbogbo àwọn òrìṣà pé wọ́n tọ́jú ẹ̀ pamọ́ àṣẹ ilé tí wọ́n ti ń ṣe ilédìyẹ lówó lójú kọ́ bọ́ palẹ̀ rẹ̀ mọ́ ògiri lanu ni aláǹgbá sì wọ́ kí wàá lẹ tún fẹ́ kọ́ bá ó ṣe ilẹ̀kùn ibi tí wọ́n tọ́jú ẹ̀ pamọ́ sí wọ́n ṣẹ̀ṣẹ̀ já ni kò sẹ́ni tí kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ yín nínú yín kò sí níjẹ̀bú Òde ẹ jẹ́ á ṣe dáadáa iṣẹ́ nìkan là ń ṣe owó nìkan là ń pa ìṣẹ̀ṣe nìkan owó nìkan la fi ń pa níjẹ̀bú Òde o kò sẹ́lẹ́sìn ń bẹ Ìjẹ̀bú Òde ó pàtàkì ńlẹ̀ kóòtù òjìrì jọ̀wọ́ tẹ́ fi mú un lọ bẹ́ẹ̀ ṣe lọ́gbọ́n nú tó bẹ́ẹ̀ ṣe lóògùn nú tó bẹ́ẹ̀ ṣe ní ẹ̀kọ́ nú tó àwọn àfáà àti máàmù àní tó ń pàṣẹ lé yín lórí wọ́n ń pàṣẹ lé aya lórí wọ́n ń pàṣẹ lé ọmọ lórí irú yín lọmọ yín lóbìnrin ìní àmọ́ sọ pé èmi ní èlé foníṣẹ̀ṣe yes yóò sọ bẹ́ẹ̀ torí pé nígbà tí ẹ̀kọ́ ẹ̀sìn tí ọ̀bá yé bàbá kò lè ìyé ọmọ ipò sulẹ̀ṣẹ̀ wù ṣé bá ti ṣe tá fi lábọ̀ nù bàbá ìmọ̀ mú Ìjẹ̀bú Òde àwọn gangan fúnra lára wọn ní Jímọ̀ ìtọ́lẹ̀ wọ́n ké gbàjarì wọ́n ní òkú Àwùjalẹ̀ oníṣẹ̀ṣe lọ yóò sin nínú wútùbà wọn ṣùgbọ́n àsọsílẹ̀ ọba àdéhùn láàrin àwọn àtọba ni làwọn ṣe pé kó oníṣẹ̀ṣe ọmọ bínú ẹ̀yìn àwọn oníṣẹ̀ṣe ibẹ̀ ìní fàyè lẹ̀ akóbá ni obìnrin kápẹ́ntà tí ẹ lọ́kọ rẹ̀ ń kọ́ tó ní ọmọ àlọ́rẹ̀ ìtúlé àwọn ní àfáà bírin àjò ọba Àwùjalẹ̀ tó bá rí bẹ́ẹ̀ nílùú Ìjẹ̀bú Òde ajẹ́pá Àwùjalẹ̀ ó ti rí yín tán torí tá a bá ní àfòkúlẹ̀ fún wèrè ó sòkú báṣabàṣa Olúwo Bọ́láńlé gbogbo àtò tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká lọ rèé ṣe. ọ̀rọ̀ 25 million naira tá a wá ń sọ yìí tó bá jẹ́ pé àwọn tí wọ́n gbèrè wá fún yín tí wọ́n ní ká ẹ kọ́ bọ̀wé lẹ́wọ́ kọ́ bọ̀wé tán ní 577,000 naira lọ́wọ́ bí 25 million naira kí ìjọba ọba ní gbówó wa yòókù tó kù o àwa la lówó wa o ẹ yá jẹ́ kí fọ́nrán náà ẹ̀jẹ̀ ọ̀dọ̀dọ̀ tí wọ́n náà wọ́n bá ní gbówó wa yòókù 25 million naira yẹn owó yẹn níbi tó gúnlẹ̀ sí bẹ́ẹ̀yàn bá ná oòrùn ṣe é dáṣe gbogbo tí ń jẹ́ ilé nìlákìlẹ̀ Ìjẹ̀bú pátá lówó yẹn gbọ́dọ̀ dé torí pàjọṣe wọn ni ibi tó wọn bá wà ẹ bá ní wà jáde wọn kan kóra wọn jọ wọn ní adájọ́ pé àwọn òṣòro wọn dájọ́ pé àwọn òṣòro àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tako ọjọ́ tí wọ́n fẹ́ fi ṣòro wọ́n tako ṣé ẹ lè dáṣe ni ẹ lè dáṣe ẹ sì kẹ́gbàjarì bó bá jẹ́ pé yìí olórí olówó àbẹ́yìn tẹ́sán lé 20 million naira ní bá ń bẹ lọ́yìn ẹgbówó wa jáde ẹgbẹ́ jáde kìí sowó àdáná
bẹ́ẹ̀yàn bá dá owó ná ọmọ rẹ̀ ní èdí yọ́ọ̀fà yadi yọ́ọ̀fà yí ẹ̀dí ni ní tá a fẹ́ ṣe nínú ìṣẹ̀ṣe pọ̀ ju ká mọ́ mẹ́ẹ̀tọ́ kàn lọ́rọ̀ wa lọ 577,000 naira ó ti lójútùú remaining balance ló kù níbo lówó wa wà. àwọn tí wọ́n gbéwèé wá ẹ tọpa tiwọn náà lọ bọ́yán ti fi yín gbowó wọ́n ti náwó yín ọ̀tọ̀ níye tẹ́ ẹ tọwọ́ bọ̀ ọ̀tọ̀ níye tí wọ́n kọ yálà ìjọba ni wọ́n fún yálà ìdílé ni wọ́n fún wọ́n fi yín gbowó ni o wọ́n gbowó wa jáde àtúwàbà èrè o.